tí Wasiu yìí náà fojú Sule yìí rí àfi tí Sule ò bá fẹ́ sọ àfi tó bá fẹ́ boná Ọlọ́run mọ́ra lókù àfi tó bá fẹ́ gbàgbé ọ̀rọ̀ àná àfi tó bá fi ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run pé kó dájọ́ nígbà tí ọmọ yẹn pásítọ̀tì méje lọ́jọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn láti lọ sí Amẹ́ríkà èmi ni bọ̀bọ́ yẹn kọ́kọ́ wá bá mo ní èmi ti gba ṣó torí mi máa ń gba ṣó January máa ń gbà wọ November nígbà yẹn nígbà tó bá gbé mi lọ sí Amẹ́ríkà sì ti bá máa dé padà gbèsè àpọ̀ àwọn tó yẹ kí n jẹrìí fún máa owó táà ti gbọ̀nà ẹ máa lọ dá gbèsè owó padà kò possible má wọrí ló fi lọ bá Sule passport èèyàn mẹ́fà bí méje l'America visa tó gbà fún bọ̀bọ̀ yẹn ìtorí pé bọ̀bọ̀ yẹn jọ̀rẹ́ wọ Wasiu Ayinde bí Wasiu Ṣọlá lórúkọ yìí torí pé ó jọ̀rẹ́ ṣé mọ̀ pé wọ́n ta pálí èèyàn 5 sí 6 nínú méje yẹn ó wà kùtù Sule nìkan ó kùtù Sule nìkan kọ́mọ yẹn ṣáà má lè rí eré yẹn ṣe àfi tí Sule tí ò bá lè sòótọ́ lórí ọ̀rọ̀ ìtọ́ bá bí ní question lórí ẹ̀ tí ò bá sòótọ́ ẹ má jẹ́ ṣe pé inú àwẹ̀ làwà àfi tí ò bá lè sòótọ́ lórí ọ̀rọ̀ tí fẹ́ sọ ọmọ ẹ lọ sí Amẹ́ríkà ọ̀sẹ̀ 2 ló kù kí visa due kọ́mọ ẹ tó rọ́nà lọ Sule ó ta gbogbo ẹrù inú ilé ẹ̀ àfìgbà táwọn Adétúnjí bẹ Wasiu lọ́lọ́lọ́ òun á fún ní connection kọ́mọ ẹ̀ tó lè kú òlékù ó fẹ́ ba gbogbo kíní yẹn jẹ́ mọ́mọ ẹ̀ lọ́wọ́ ni wà láàyè tàlàyé torí Ọlọ́run fún Sule lórúkọ Ọlọ́run fún ní orúkọ ó dẹ̀ fún ní talent ó fún lórin ó máa ní kọ́mọ ẹ̀ gbé rẹ́kọ̀dù wọn bá òun lé tó mọ ẹ̀ bá ti lọ wáàsì á ní kó gbé wá kóun gbọ́ tó bá dà kóun ní kó lọ rìlíìsì ẹ̀ kí ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ni gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀dá mi ló àwọn atátí ẹ̀ tírẹ́ẹ̀nì ọmọ láti ilẹ̀ tó yẹ kó ojú wa ló ṣe ń ṣe gbogbo ẹ̀ lọ́ṣẹ́ ṣe ní ó mú rẹ́kọ̀dù wa ká gbọ́ torí pé òun àtọmọ yẹn jọ ń ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ label company kan náà ló ṣe ń lo ṣáǹsì yẹn fọmọ yẹn nígbà tọmọ náà máa ṣe márẹ́jì Wasiu disappointed láyé ó gbọ́ lọ́rùn ọmọ yẹn bu ọmọ yẹn padà bu ni ọwọ́ onífújì wo ni ò ti tẹ́rí kò sọ́wọ́ onífújì tí ò ti tẹ́ àní tó bá dàbí rẹ̀ ní ó bọ́ta ìjọ tó ṣe ọjọ́ ìbí onífújì mélòó lẹ rí ń bẹ̀ èyàn orí rẹ̀ onífújì ń bẹ̀ ẹ lè rí onífújì oníkálùkù ti bẹ̀rẹ̀ sí rí kọ̀lẹ́tì gbogbo tó ń ṣẹlẹ̀ bí 93 ṣá torí mo wà ní Nàìjíríà ní gbogbo ìgbà tí mi sọ̀rọ̀ tí bá play ó lè wá sáàrin pati yẹn a máa kọ bọ̀ nígbà míì ó lè wá sórí stage wa àgbé microphone fún nígbà tó stage kan àwọn náà fáǹsì kan obìnrin ní gbogbo wọn so wọ́n láìkì Sule ìkọ́nù wọn ló mú Sule lọ síbi tó ti ń ṣe business pé ẹ̀yin bọ́ìsì Sule rẹ̀ bá mi gbà ó ìkọ̀ǹkan òun náà ó tún mú Sule ó tún wá ń dọ̀fọ̀ ẹ̀fọ́ gà á tiẹ̀ tọ́jọ́ ń ṣe business ọ̀gá ẹ̀yẹn náà tún wá ń du ẹ̀ ọ̀gá ẹ̀yẹn náà ló tún bẹ̀rẹ̀ sí sponsor Sule ọ̀gá ẹ̀yẹn mo sọ pé mo lọ ṣeré fún gbà márèèjì tó ti kú yẹn sára mi yẹ yìí sìn à ń pè ní gidi à ń pè ní Isali Asu bọ̀bọ̀ yẹn ló kó owó rẹ́kọ̀dù first rẹ́kọ̀dù tí Sule Màláìkà máa kọ́ ṣe bọ̀bọ̀ yẹn ló kó owó ẹ̀ lẹ́gbà táwọn ní rẹ́kọ̀dù tán ní mélòó ní rẹ́kọ̀dù ẹ̀ fẹ́ tà eléyìí bó ṣe ń kọrin ìkọ̀ pọ̀pọ̀ ẹ̀ ló lọ bá ń kókè ẹ ṣírò òye tí gbogbo ẹ̀ jẹ́ àtọwọ́ studio àtọwọ́ tẹ máa fi píríǹtì àtọwọ́ ẹ ṣí gbogbo ẹ̀ kẹ́dẹ̀ ṣe sọ yín kọ́pì táwọn máa ṣe pọ̀pọ̀ yẹn ló kó owó yẹn lẹ̀ pé ó yẹ ìgbà Sule ẹ lọ wọ studio ẹ̀rí rẹ́kọ̀dù náà ó mà gbalé ó mà gboko ṣebí Sule náà rè báyìí lé ni nígbà tí first America tí Sule lọ tí mo sọ fún yín lọ́rọ̀ lára ni Sule kò tẹ́rú tó lè sọ ni nítójú ẹ̀rí ló ń lọ ń bẹ̀ yẹn ìgbà tí Sule dé láti America
iwájú ilé mi láti ṣe lọ́ńṣì. Welcome dance. That was what year? Yeah, 90s ni. 90s. Nígbà tó dé torí mo wà ní àwọn tó organize àfi lọ pàdé ní airport pẹ̀lú àwọn man tó máa ń play CD. I organize Lagos Island. A lọ pàdé ní airport a gbé wá sẹ́kọ̀ọ́ lọ́dún tí ń sọ yìí. Ìbọn ọmọ náà lọ́lọ́run túbọ̀ ń bá wa ń ké yìí. Kírù mi máa ṣe lára Sule. Kí làwọn èèyàn máa pè fún mi? Kì máa ṣe lára ẹ̀ pé Sule ṣe bó torí pé ó bá mi ń di fújì ó ti ń lórúkọ. À ń pè àwọn kan ní kókó àwọn olórin kan ní kókómbà máa yan Amẹ́ríkà ló wà. Gbàgbé orúkọ ẹ̀. Mà ṣe jẹ́jẹ́ ọlọ́kọ ilé ò bá mi délé ilé bàbá mi. Mà ṣe jẹ́jẹ́ ọlọ́kọ ilé. Ó fi ṣe rẹ́kọ̀dù náà ṣóun ló ní ni òun kọ́ mánu oníkókómbà yẹn ló ní òun ló kọ́ l'Amẹ́ríkà òun ló ní. Bó ṣe máa ń he orin olórin káàkiri bìlífù pé gbogbo ohun tó ní yẹn rí pé sábà wo láti ibi ìgbà tí Barrister ti kú sìn láti ibi 2010 tí Barrister ti kú. Ok, orin wo ni Wasiu perform? No, ẹ sọ torí nígbà tí Barrister ti kú lèmi sọ pé ẹni tó níwèé ti pa ìwé dé o. Ẹni tó níwèé ti pa ìwé dé o. Onífújì tó bá jẹ́ copyright kó wá lọ kó yá padà sí school kó lọ kọ́ tiẹ̀ fúnra rẹ̀. Ẹ rí ìkan tó ń pé Àyìndé o Wasiu voice ẹ̀kọ́ nǹkan lónìí Jaguar mi my ibẹ̀lẹ̀ o my head o. So bó ṣe wà nìyẹn kò pàfọ́ọ̀mù kò ní sísítẹ̀mù ẹyọ kan fúnra rẹ̀ pé ókè orí mi ni mo ti gbélé jáde. Bọ̀ eléyìí ò ṣọ̀rọ̀ jẹ lọ sí tiwa ní pé kó ṣe nọ́mà kí èèyàn níwà má jẹ lọ́ọ̀sì àwọn ọmọ tó ọ̀tú ẹ yé bá àwọn ọmọ tó ọ̀tú ẹ ráìvà. Kì í ṣe pé fídíò tá à ń gbé jáde yìí kì í ṣe pé a fẹ́ fi bà K1 the ultimate jẹ́ high chief olórí àwọn ọmọ ọba nílẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ fi bàjẹ́ ṣùgbọ́n a fi ń rántí olóògbé Ashanty Sholay tó fìlú France ṣe bùgbé kó tó di pé ọlọ́jọ́ dé. Ashanty Sholay kọ́lọ́hún lẹ́dùnmarè ọba aláwùrábí kó bá mi dẹlẹ̀ fún Ashanty Sholay. Ọlọ́wọ́n ọba nìkan ló mẹ́ni tó sòun. Ìjà tó wà láàrin K1 the ultimate àti Ashanty Sholay ọ̀rọ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ wípé ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àwa la gbé fídíò yìí ọ̀rọ̀ dẹ̀ pọ̀ tí olóògbé Ashanty Sholay tó sọ nípa K1 the ultimate. Kì í ṣe pé fídíò tá à ń gbé jáde yìí kì í ṣe pé a fẹ́ fi bà K1 the ultimate jẹ́ high chief olórí àwọn ọmọ ọba nílẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ fi bàjẹ́ ṣùgbọ́n a fi ń rántí olóògbé Ashanty Sholay tó fìlú France ṣe bùgbé kó tó di pé ọlọ́jọ́ dé. Ọlọ́run ọba nìkan ló lè dájọ́. Ọlọ́run ọba òun nìkan ló lè dájọ́ ẹ̀dá. Gbogbo ìwà tí èèyàn bá ń wù láyé Ọlọ́run ọba nìkan ló lè dájọ́. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ àti sùn nítorí pé Yorùbá bọ̀ ó ní ọjọ́ àti sùn òun lẹ̀bọ̀. Tándí la ní òmọ́jọ́ nígbàyé Ashanty Sholay. Ashanty Sholay tún wá kú tán tàǹdì tún wá wọlé tàǹdì tó wọlé òun ní ọ̀rọ̀ àyànlówó. Àwa láti bà high chief K1 the ultimate lórúkọ jẹ́ o ṣùgbọ́n ìmọ̀ràn kékeré ni mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kó lè dé ọ̀dọ̀ high chief K1 the ultimate. Bàbá o a gbọ́ wípé
ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n tiẹ̀ ṣoore fún yín lẹ̀ ń ṣoore fún. ẹ má jẹ́ máa dárúkọ nítorí pé mo ní list àwọn kan tẹ́ ẹ ti ṣoore fún ní ìdákọ́ńkọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣoore kankan fún yín tẹ́ kàn dá wọn lọ́lá ẹ tẹ́ ẹ fún 10 million ẹ tẹ́ ẹ fún ní 5 million ẹ tẹ́ ẹ fún 3 million tí wọ́n ní kankan tí wọ́n ṣe fún yín láyé ẹ kàn inú yín kàn yọ sí wọn ẹ kàn ṣe wọn lóore. àwa ń bẹ̀ yín ni K1 the ultimate à ń bẹ̀ yín ni mo fi ọlọ́run ọba láwùrà bí mo fi bẹ̀ yín ọba tẹ́ lọ jíyìn fún. ẹ pa gbogbo ohun tí Àyànwálé gbogbo ohun tí Àyànlówó tó bá wulẹ̀ kó sọ ẹ pátì wọ́n fi ọlọ́run ọba bẹ̀ yín. mo fi ọlọ́run ọba bẹ̀ yín ni ẹ bá mi bless Àyànlówó. Kúnlé Àyànlówó mo bẹ̀ yín K1 the ultimate. ẹni tó bá ti là tó bá ti lu láàrin àwùjọ ó ní àbùkù máa ń wá kiri. mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ sí ọlọ́run ọba lára Àyànlówó. ẹ gbọ́ mi K1 the ultimate ẹ sí ọlọ́run ọba lára Àyànlówó. inú Ramadan la wà yìí mùsùlùmí mo mọ̀ wípé ẹ máa gbàwẹ̀ ẹ yẹn sàká lára Àyànlówó. mo bẹ̀ yín ni bàbá wa K1 the ultimate ọlọ́run lédùmarè á sì san yín lẹ́san rẹ̀. ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ bàbá wa K1 the ultimate kó dọ́dọ̀ wọn. àwọn ò wá láti wá tani àbùkù bá yín àti wá láti wá bà orúkọ yín jẹ́ ṣùgbọ́n gbogbo fídíò yìí a fi ń rántí bàbá wa Ashanty tó dolóògbé nílùú France bí. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run lédùmarè ẹ bá mi ṣàtúnṣe o ọlọ́run ọba adìlẹ́ àtọ̀nà yín mú àṣírí yín ò ní tú o gbogbo ohun tó da àti ohun tó mínú nǹkan yín ọlọ́run ọba ò ní bàjẹ́. a máa rí yín bá o bó bá tún ṣe ń lọ a mọ̀mọ́ wá fún yín ó dàbọ̀ ire o.